Hello. Ẹ̀yin èèyàn mi. Lọ́ bá ní Ashley lánàá. Ó ga o. Ṣé mọ̀ pé bá ṣe bá ń gbé tá gbọ́ là ń sọ. Bó ṣe ń padà sáàfin Ọlọ́run ló yé o. Ṣé mọ̀ pé wọ́n tún ló ti wà láàfin. Kábíyèsí ò tún rí kan ṣe sí i. Wọ́n á ní kó lọ léèní, ọ̀la á padà. Wọ́n á ní kó lọ léèní, ọ̀la á padà. Ọlọ́run ló yé. Ìta wa ń gbọ́, ẹ ṣáà máa gbọ́ ìta ń sọ fún yín. Gbogbo bá yá gbogbo ẹ náà, àwa etí wa tó ń gbọ́ dáadáa. Etí wọn náà ló tún máa continue máa gbọ́ dáadáa. Etí wo ni gbọ́ búburú láyé wa o. Àmín. Lọ́ bá ní olórí Ashley Túláàsì. Lọ́ bá ní lóru àná. Ṣàìdédé ní àwọn ọmọge mẹ́ta tó gbé ètùtù lé lórí tó ń gbé lọ sí odò tó fi ń wá ojú Naomi ojú Ashley. Wọ́n lójú Naomi ní Ashley fẹ́. Òun náà ṣe lọ ṣe ètùtù yẹn lódò. So that kí kábíyèsí bá rí òun kó máa rí ojú Naomi láàrin. Kó wá gbé ojú tòun. Kí ni nǹkan tó wá dé rò pé máa wà lójú Naomi? Ṣé rí àwọn oníṣẹ́ ibi tí wọ́n náà mọ̀? So Ọlọ́run dẹ̀ mọ̀ bó ṣe máa ṣe tí wọ́n náà ní àṣejìyà tó máa fi jẹ̀yà iṣẹ́ ọwọ́ wọn. Ṣé gbọ́ ẹ̀yin èèyàn mi? Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Kẹ́mọ̀ ipò Ọlọ́run wa iṣẹ́ ọba àká. A fi fún ni gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí. Bẹ́ẹ̀ ni. Wọ́n nígbà tó di òru àná. Ṣé mọ̀ pé wọ́n sọ pé kó lọ ṣe ètùtù káwọn kọ́yé bèrè orí Adémákin wá lọ́wọ́ ẹ̀. Wọ́n sọ pé wọ́n máa fi Adémákin wá fi ṣe ẹbọ ètùtù kí àwọn lè rí ọ̀nà lọ. Torí àtìgbà tí Ashley ti pa wọ́n lè sùn wọ́n lè wó pé àwọn kan ń káàkiri. Wọ́n ṣe wá sọ fún wọn pé kán lọ mú màálù mẹ́ta tẹ́ bá gbàgbé. Pé kán lọ fi màálù mẹ́ta lọ rúbọ sí inú odò yẹn. Pé wọ́n fi ṣe ètùtù yẹn. Ó dàbí pé ìràpadà ni. Wọ́n wá fi màálù mẹ́ta wọ́n fi rọ́pò ẹ̀. Tẹ́ bá rí ẹnu ọjọ́ mẹ́ta yìí, a gbọ́ pé àwọn ọmọge mẹ́ta yẹn tún wá ń lè. Wọ́n nígbà tó ti ṣe ètùtù yẹn, wọ́n rò pé bóyá ètùtù ti gbà. Wọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yìí kò gbọ́n. Òun rò pé ètùtù ti gbà. Wọ́n ní ṣàìdédé náà gbọ́ lánàá. Wọ́n ní lóru àná mọ́júmọ́ ẹni ló fò dìde níbi tó ṣe ń sùn. Ló bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀kùn tó ń gbálẹ̀kùn pé wọ́n ní ìrìṣà kó jọ. Ó dìde kábíyèsí. Àwọn ògúndíá mẹ́ta yẹn tún ti dé pẹ̀lú gbogbo ètùtù tó ń ṣe. Wọ́n ti dé wọ́n lè pa àwọn pọ́ tó ń na òun lẹ́gba. Kí ọ̀nà ìrìṣà jọ kó gbà wọ́n. Wọ́n lọ́wọ́ ní ìrìṣà ti ẹ̀dá lóhùn. Gbálẹ̀kùn pé wọ́n tún ti dé wọ́n ní ìrìṣà ọ̀dá lóhùn. Wọ́n lọ́wọ́ ní ìrìṣà ní wo kó lọ sùn. Òun ò lè dìde lóru yìí. Tó wá pé ayé ìgbà kan ṣe mọ̀ pé kábíyèsí máa dìde. A ṣílẹ̀kùn fún. A tún wá bàmọ́ kábíyèsí pẹ̀lú gbogbo ètè. Ṣé mọ̀ pé ti tóbi óyè ń rùn lẹ̀. Óyè ń fi ti máìsì kábíyèsí ní lemọ́lemọ́. Kó tó lọ ṣílẹ̀kùn fẹ́lẹ̀ yìí. Kó tó ṣe pé kábíyèsí ti gbọ́n. Àṣìṣe ò lè kábíyèsí mọ́ kò lè bá mọ́ lágbára Kristi. Wọ́n ní ṣe ni kábíyèsí. Ashley padà síbi tó ti ń bọ̀. Kò sí ààyè yẹn. Padà síbi tó ti pé wọ́n ṣe gbálẹ̀kùn. Wọ́n ní kábíyèsí ò ti ẹ̀dá lóhùn. Àyìn alákòóbá wọn yìí. Wọ́n ní bó ṣe dù padà sí ọ̀dọ̀ àwọn Láfògìdì. Wọ́n ló débẹ̀ tó fi wọ́n ní àwọn ọmọdé àyàn nílé o. Wọ́n lè pẹ̀lẹ́gbà ni o. Wọ́n ní kò lè sùn, kò lè dìde, kò lè jókòó gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Allegedly. Wọ́n ní báwọn Láfògìdì ṣe. Wọ́n ní ṣe ló tẹ̀ sáfi Adémákin wá. Bàbá Adémákin dé nínú Adémákin wá. Níṣẹ́ ló sáfilẹ̀ nínú yàrá. Wọ́n ló sáfilẹ̀ kò tiẹ̀ rántí pé bóyá ọmọ kan ti wà in existence. At the end of the day,
wọ́n ní àwọn Láfúgìdí wá wá sáàfin wá gbé Adémákin wá, wọ́n gbé yẹn lọ. Ó wá di àárọ̀ kùtùkùtù ènìyàn náà wá lọ ṣe àyẹ̀wò. Kí ló dé tí àwọn múdíá mẹ́ta yìí ń lé Naomi? Tọ́yìn ń lé Ashley. Naomi báwo? Wọ́n ní kí ló dé táwọn múdíá mẹ́ta yẹn Tọ́yìn ń lé Ashley lẹ́yìn tí Ashley ti ṣètùtù fún wọn tó ti fẹ́ wọn ní nǹkan tó ń fẹ́, kí náà tún wá. Wọ́n ní bó ti ṣe sọ fún wọn bí tán lọ. Wọ́n ní babaláwo wọn sọ pé wọ́n láwọn ò ní yé dẹ̀yìn lẹ́yìn, wọ́n lè dẹ̀yìn lẹ́yìn, wọ́n ní yé lépa, wọ́n yàn máa lé Ashley, wọ́n yàn máa lépa Ashley. Wọ́n ní kí ló dé tó máa lépa ṣe bó ti fún yín ní nǹkan tó fẹ́. Wọ́n ní níbo pé ṣé tó yẹ pé Ashley ló jẹ́ káwọn kúkú ikú òjijì táwọn kú. Ashley yìí kan náà ló sọ pé nítorí Naomi ló fi lọ jẹ́ káwọn lọ fi orí gbégbékúgbé, òun ló jẹ́ kí àwọn wà níbi tó ń wà nítorí Ashley náà ló tún fẹ́ padà sáàfin kó tún lọ máa fi tìmáìsì Naomi pé ìyẹn gangan nìyá máa fi jẹ́ gidi gan páwọn ò ní gbà pé kó kúrò láàfin yẹn, àfi tó bá kúrò láàfin yẹn òun ò lè máa jẹ ìgbádùn káwọn máa jìyà. Pé nǹkan tó ń sọ fún nìyẹn pé kó kúrò láàfin yẹn, in as much tó máa wà láàfin yẹn pé wọn ò ní yé máa yọjú sí. Ṣé tó gbọ́? Wọ́n ní wọn ò ní yé máa yọjú sí. Òun ò lè máa gbádùn ayé ẹ̀ tó fi torí Naomi ló rán wọn lọ síbi tó yẹ káwọn lọ táwọn ò lè padà wá sáyé mọ́. Ó tún wá lọ sáàfin yẹn, ó rò pé bí òun fẹ́ rí ojú rere kábíyèsí pé lápá àfi táwọn bá lè kúrò ní ààfin. Ẹ̀yin èèyàn mi, rí pé eléyìí lágbára. Allegedly ni o, a gbọ́ ni àbáwọn wà láàfin. Àmọ́ bó ṣe bí ìyá yẹn ṣe ń jẹ wọ́n lọ́hùn-ún. Ṣé mọ̀ pé àwọn ọmọ yẹn nǹkan bẹ̀. Rí pé náà Ashley ó ti wọ gàù, ó ti wọ kàràrà, ó ti tójú bọ nǹkan tí ó yẹ kó tójú bọ. Wọ́n ní ìjà Naomi làwọn èèyàn wá ń gbé sí. In as much tó sọ pé òun fẹ́ gbojú olójú ló jẹ́ káwọn ríra wọn níbi tí ó yẹ káwọn dé. Òun nìyẹn sìn ó wá padà sáàfin pé wọ́n ò ní fẹ́ kó padà sáàfin yẹn. Pé in as much tó wà láàfin wọ́n máa lè jáde kúrò láàfin. Wọ́n ní àbọ̀rí ẹ̀yin èèyàn mi. Wọ́n ní nǹkan táwọn Láfúgìdí nǹkan tó ń lọ rí lọ́dọ̀ babaláwo tí babaláwo sọ fún wọn. Ètùtù wo náà fẹ́ fi ṣe yẹn? Ó dà ètùtù wo náà fẹ́ fi ṣe yẹn sìn? Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa dá sí. Ẹ̀yin olùmọ̀ràn kan, ẹ̀yin Ọlọ́run ní olùmọ̀ràn kan. Ẹ̀yin tẹ́ mọ̀ ọ̀rọ̀ dá sí, ẹ̀yin tẹ́ mọ̀ bọ́n ṣe ń fún wa ní òye àti understanding. Irú àwọn òye tẹ́ máa ń fún wa báwọn advice tẹ́ máa ń gbọ́ lẹ́nu yín. In fact, ó lè kẹ̀ǹkà. Ẹ ṣé gan-an ni. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe. Ẹ ṣé ọpọlọ yín ò ní kú o. Ọgbọ́n àti ìmọ̀ àti òye tẹ́ fi ń dá sọ̀rọ̀ yìí lórúkọ Jésù ẹ máa rí tẹ̀síwájú, yóò máa pọ̀ sí o lórúkọ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.